wọ́n fọwọ́ òfin mú kọ́ alábòsí níjọba wa wọ́n fọwọ́ òfin mú kọ́ kásẹ̀ ìdájọ́ òdodo kán sì tètè ṣe é àfẹ́ kéèsì ọlọ́dún méjì mẹ́ta mọ́ nígbà òní bá ti lóun gbé tó sì ti fi hàn pé òun lòún pa kí ló kù lọ́ọ̀yà tó bá dúró fún ó ṣe rí ibú. ẹ mọ̀ kó ọjọ́ mẹ́ta ẹ kó ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ. adúpẹ́ fún Ọlọ́run. ní kíní kan ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ mú àáfàá kan Abdulrahman Bello ní sáìdì gáréjì Ọ̀fà wọ́n ní ẹni yìí ó pe ọmọbìnrin kan ní orí Facebook wọ́n jọ sọ̀rọ̀ ọmọ yẹn wá lọ́lé ó di ẹni tí àwọn ẹbí ẹ̀ tí wọ́n fi ṣe àwátì àwọn ẹbí wá dìde wọ́n lọ sí ọjọ́ ọba wọ́n lọ rìpọ́tù pé àwọn ò rí ọmọ àwọn nílé nígbà táwọn ọlọ́pàá gba fóònù tí wọ́n wo ẹni tí ó pè gbẹ̀yìn wọ́n rí pé òun àti àfa Abdulrahman Bello ni mú afánlé tán túlé tán tú kọ́kọ́ sọ pé òun mọ̀ ń pa bó ṣe rìn nígbà tí wọ́n túlé tán tú ọ̀nà wọ́n bá àwọn ẹ̀yà ara ọmọbìnrin yìí àtàwọn ohun ọṣẹ tí wọ́n lè fi ṣe púpà àyàn táwọn kan sọ pé ó ṣe pé bí a ti ń ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ báyìí lọ́dọ̀ ìṣá Abdulrahman wà lọ́wọ́ ọlọ́pàá níbi tí òun náà ti padà jẹ́wọ́ pé lóòótọ́ òun ni òun pa arábìnrin ọmọ college of education ọmọ ọdún 25 yìí eléyìí sà látọwọ́ àáfàá nílùú Ìlọrin náà lẹ́yìn náà ń gbé àáfàá tó lórúkọ tó jẹ́ oníláwà ńlá ni ẹ̀yin náà ń ṣe ìyẹn àbáwá ṣé o kéwúgbèmí eléyìí sà. Yes sà. alákọ̀ọ́kọ́ ni pé a dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. ọba tó tú àṣírí torí tó bá jẹ́ pé àìníṣẹ́ bá ní a ló ń wá tó fẹ́ jẹ nígbà tẹ́bi pa ẹni bá ti bá a débi pọ́ fẹ́ sóògùn owó ìfẹ́ ayé ní ń bẹ lẹ́mìí ẹ̀ kìí ṣe bí mọ́ kìí ṣàìníṣẹ́ mọ́. ẹbí láìpẹ́ iná la gbọ́ ti ẹni tó lówó ńláńlá tó lóńtẹ́ẹ̀lì tí wọ́n pààyàn sọ́dọ̀ tiẹ̀ náà àìníṣẹ́ nìyẹn náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ tẹ́lòmíì níṣẹ́ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìfẹ́ ayé látara báwọn èèyàn ṣe ń fowó ṣe rádaràda tó ń fojú owó gbolẹ̀ lójú ẹni tí ò ní tẹ́ni tí ò ní wora rẹ̀ bí ẹni tí ọ̀rá yé wá. ó jẹ́ kí àwọn ọmọ wọ̀nyẹn máa ṣe eré sá ó wá dọ́dọ̀ àwọn àáfàá náà gbogbo àwọn àáfàá àgbà ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí o. nílọrin àbí ní káàkiri àgbáyé. káàkiri àgbáńlá ayé ńlẹ̀ Yorùbá gbogbo ohun tí jàmbá àlájọ jẹ̀bi ọ̀rọ̀ yìí. ìsọwọ́náwó àwọn àáfàá lóde is very bad. ẹ máa ṣe bí olóṣèlú bẹ́ẹ̀ fẹ́ ṣèyàwó ẹ ṣe bí olóṣèlú bẹ́ẹ̀ fẹ́ kó mọ kò sápẹrẹ ìbẹ̀rù Ọlọ́run kankan lára àáfàá mọ́. nígbà tá a ti bá a débẹ̀ yẹn ayé yẹn ti dojúrú. oníṣòwò olóṣèlú ló yẹ kó máa náwó bẹ́ẹ̀ yẹn káwọn àáfàá máa wá kọ́ṣàn wọn pé ẹ mọ̀ náà náà pa Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ sùnwó lófo ó ṣe wá jáwọn àáfàá gangan lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ náà pa. àwọn extravaganza life tá a fẹ́ máa lò ẹ wo mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà àfààní ẹ̀rí tí ó gbé mọ́tò bọ̀gìnì sórí social media ilé tá a kọ́ rèé o láàfáà tó yẹ ká bá ìrí ayé sá àti ìbẹ̀rù Ọlọ́run lára rẹ̀ nígbà tó kéwú kò sí yẹn mọ́ tẹ́ bá délé ẹni tẹ́ ń pè láàfáà ẹ lè rí yàtọ̀ rẹ̀ pẹ̀lú ilé sẹ́nítọ̀ ẹ lè rí yàtọ̀ rẹ̀ pẹ̀lú ilé businessman fáwọn tó fi dírẹ́sì ilé ẹ wá ní káwọn ọmọ kéékèèké táwọn kéwú ká mọ̀ sí eré sá. Point number 1. Point number 2 ẹ̀yin àfáà àgbà yìí náà tún wá lódodo òpùrọ́ ni gbogbo wọn àbí kí n pé gbogbo wa ẹ má jẹ́ yọ ẹnìkan kálẹ̀ òpùrọ́ ni wá because wọ́n ń bò wá ní nǹkan àdẹ̀ní jẹ́wọ́ pé wọ́n ń bò wá. àbá àbọ́lọ̀ ń kọ́lé 200 million 150 million tọ́ra mọ́tò 300 million ń bo ló ti rówó iṣẹ́ kí ló ń ṣe.
iṣẹ́ kí ló ń ṣe kò ní jẹ́wọ́ pé bóyá wọ́n bùn mí ni o ẹnìkan ló kọ́ fún mi o àwọn àfa àgbà níjọ́hun tọ́lọ̀ ń bá sọrí ńláńlá fún wọn wọ́n á sọ bí tó ti wá wọ́n á dẹ̀ sọ bó ṣe rìn kò ní jáwọ́ ọmọ kéwú ó ṣe eré sá ẹ mọ̀ wá parọ́ bá wọn mọ̀ pé iṣẹ́ kan gbà tí mo lo iṣẹ́ kan o ò ní dárúkọ ọrú iṣẹ́ ọ̀hún nígbà tí mo ṣàwọn àdúrà kan ìyẹn ní jẹ́ káwọn ọmọ yẹn máa dẹ́rù wọn àwọn ọmọ yẹn máa tẹ̀lé wọn káàkiri òde wọ́n máa gbé bàdìrì tẹ̀lé wọn wọ́n máa ṣe kínní bóyá bàbá máa padà fi kínní hàn wá nígbà tó bá tẹ̀lé bí ọdún 2 mẹ́ta tí òrò ojú tú ẹ̀ mọ́ òun náà máa wá tiẹ̀ káàkiri. sọ́ọ́dì méjì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ìṣesí tí ọmọ yẹn ṣe tó gé ọmọ ọlọ́mọ kì í ṣẹ̀ṣẹ̀ sí tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ sí àfáà tọ́bajẹ́ pẹ́lẹ́ Yorùbá la àkásò òdodo fúnra wa kò sáàyè kan nínú alukur'an kò sáàyè kan nínú hadith kò sáàyè kan nínú tírà tó ní iṣẹ́ kan bẹ téèyàn bá fẹ́ ṣe ààrẹ rẹ̀ yẹn lèyìn ó fi ṣe irọ́ ni. irú iṣẹ́ yẹn ibi tá a lè wá sí àtàwọn tí máa sábà lóru nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn baba aláwo ni. àwọn baba aláwo ni máa ń lò tẹ bá wá wá wò tẹ bá gbọ́ ẹ gúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà máa bí tí wọ́n kú wọ́n ní àwọn rí ní inú àkáǹtì àwọn rí ní inú Facebook wọ́n polówó ẹ̀ fáwọn ńlá wọn lọ lè ṣe kì í ṣe lànà àfáà ó lè kéwú ó lè jọmọ Ìlọrin bẹ̀tì ìwà tó wù yẹn kì í ṣe lànà àfáà ìlànà oníṣègùn ni oògùn ló fẹ́ ṣe àfọ̀ǹdẹ̀ kì í ṣoògùn tágbà bá ti jòkó tó ń fòògùn kún iṣẹ́ àfà ó ti di baba aláwo àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ là ń sọ o a sọ̀rọ̀ oògùn ìwòsàn ṣé ó bá mi yé tó dẹ̀ máa fa kínní ni pé nígbà tí wọ́n ń jó eré eku dá wọn dúró wọ́n ń jó eré ẹlẹ́dẹ̀ dá wọn dúró wọ́n ń jó eré ìnàkí dí wọn lọ́wọ́ ẹni ọjọ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ náà kò ní nílá láti jó téèyàn. ibi ìjọba wa ti jẹ̀bi nìyẹn. wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ mọ́nítọ̀ orí social media gbogbo ẹni tí bá ti ń polówó ọṣẹ àwòsọ́lẹ̀ ọṣẹ kìnìkan èyí tí máa mówó wá rè níta fi rówó rè gbogbo àwọn tí polówó rẹ̀ yẹn ó yẹ káwọn ọlọ́pàá ṣe investigation ká jálulẹ̀ wọn lójijì pírì ká kókó kó àkáǹtì ẹ̀ jáde wọ́n á bá ìtàn fi èèyàn ṣe wọ́n á bá nínú àkáǹtì ẹ̀. tó bá yẹ pé lóòótọ́ lè fẹ́ pa náà kíní yìí o ìjà àfáà ni ìjọ ọmọ kéwù ni ìjà babaláwo ni tí bá ń pé ọ̀sẹ̀ kan bẹ tó o bá wẹ̀ wàá lówó láàrin ọ̀sẹ̀ méjì wàá rówó tó bá ti lè bẹ̀rẹ̀ sí polówó ẹ̀ lórí social media ó yẹ kẹ́ ẹ trace irú ẹni bẹ́ẹ̀ lọ. ẹ̀yin CID ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ Disky ẹ lọ́dọ̀ ẹ wọnú ààfin ẹ lọ ẹ bá pé inú èyí tó wí jáde yẹn ọ̀tọ̀ èyí tí ń bẹ nú àkáǹtì ẹ̀ náà ọ̀tọ̀ ni. nínú àwọn ọ̀nà tá a fi lè paná ẹ̀ nìyẹn